ètò Ijiroro Owuro ló tún gbòde. ètò yìí ló ń bá wọlé kí n káàbọ̀ kí n máa fi ìlú ẹ̀kú àmójúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò Ijiroro Owuro. ètò yìí ló ní ládùn iṣẹ́ gbọ́. gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti wà fún society. pẹ̀lú Ola Onabajo lórí Startimes Television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Yorùbá yín ẹ máa yí kò rẹ o ẹ máa wo Startimes. Onídúró mi mo dúpẹ́ onídúró mi ẹ ṣeun mo ní bó jẹ́ ènìyàn lóò dúró ní ìwà sì ti máa sọ̀rọ̀ bó jẹ́ ènìyàn lóò dúró ní ìwà sì ti máa gàn pa mo ní bó jẹ́ ènìyàn lóò dúró ní ìwà sì ti máa ṣakọ́ onídúró mi ẹ ṣe mo mọ̀ wá dúpẹ́ oore ni oore rírí ná oore rírí jẹ oore rírí mu oore sísùn oore jíjí onídúró mi ẹ ṣé oore jíjáde oore wíwọlé bàbá mi oore ni mo mọ̀ ọ́ lóore onídúró mi ẹ ṣeun ayérayé nínú ayérayé ògo nínú ògo ọlá nínú ọlá mo ní bó jẹ́ ènìyàn lóò dúró ni ìwọ́n sì ti máa sọ̀rọ̀ bó jẹ́ ènìyàn lóò dúró ni ìwọ́n sì ti máa yín mú onídúró mi ẹ ṣé mo mọ̀ wá dúpẹ́ oore ni kábíyèsí ẹ ṣé onídúró àgbà ẹ ṣé bàbá mi tíjẹ́ mi ni má ṣe bẹ̀rù ẹ ṣé alápá kábíkábí ẹ ṣé bó jẹ́ èèyàn ló dúró wọ́n sì ti máa sọ̀rọ̀ wọ́n ní bí òsáwa kò lè rí nǹkan kan ṣe wọ́n ní bá àbá ràn án lọ́wọ́ kò lè jámọ́ nǹkan onídúró mi ẹ ṣé mo mọ̀ wá dúpẹ́ oore ni oore sísùn oore jíjí oore ni oore jíjáde oore wíwọlé oore ni nítorí ọ̀pọ̀ lájọ jáde tí wọ́n láǹfààní àti wọlé ọ̀pọ̀ lájọ jáde tó ní ìjàmbá ọkọ̀ tí ò dẹ̀ láǹfààní àti padà nítorí ẹ̀ ló jẹ́ káwa máa sọ pé onídúró wa ẹ ṣé o àmọ́ lóore àrọ́wọ́ yín nínú ayé wa ó náà ló jẹ́ ká máa sọ wípé ẹ ṣáà máa bá ṣe yín lọ ẹ mọ́ dáwọ́ dúró gbogbo yín pátápátá tẹ́ ti wà lábẹ́ àkóso ohùn mi lóòrè ní ta lónídúró tiẹ̀ ṣé o sì gbé aborí lùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri kan síbì kan tó ń ṣe kinní kan fún ẹ jẹ́ kájọ gbójú ayọ̀ sókè kájọ wo onídúró àgbà ńlá ká máa kí i pé ó ṣeun gan-an ni kí máa fi ẹ́ náà kí yín kó àmójúbà àkọ́tún ètò Ìjíròrò Òwúrọ̀ lọ́jọ́ tèmi lórí Startimes Television Yorùbá tiyín orúkọ tèmi Ola Onabajo ayọ̀lúwàṣọ́lá fún mi aláṣàkẹ́ tiyín gbogbo tí ó kọ́ mọ̀ bẹ́ẹ̀ dẹ̀rí mo ti ń kí yín kó àmójúbà àkọ́tún ètò Ìjíròrò Òwúrọ̀ lọ́jọ́ tèmi lórí Startimes Television Yorùbá lórí Startimes ejimi náà wà ń bí àjọdé sórí ètò. àtújọ délé mi náà ni bàjọ́ bá a sì ṣe jọ ń dé yìí náà Ọlọ́run là ń dé sí lọ́rùn. bẹ́ẹ̀ ni kí la dá mọ̀. à ń dé sónídùúró wa lọ́rùn. kí la lè dá ṣe. onídùúró tí ò ti ro láì ṣe bèbí la spama. adé onídùúró tí ò ti ro adé sí lọ́rùn onídùúró tẹ́sẹ̀ òro. bẹ́ẹ̀ni. onídùúró tí ò sùn tí ò wo nítorí tiwa nítorí gbogbo àgbáyé ẹsẹ̀ òro kò kọ̀ǹpléènì rí tá a bá tún ṣẹ̀ṣẹ̀ á tún ṣàánú wa á tún dáríjì wa á tún lóhun ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ onídùúró wa tí ò lọ fi wá dógò síbì kan pé ọjọ́ tí n bá ti mówó tí mo jẹ yín wá ẹ máa túlẹ̀ onídùúró ẹ ṣeun ọba tó ń dúró tì wá ọba tó ń dúró fún wa ọba tó ń tọ́jú wa ọba tó ń dúró nígbà táyé lọ ọba tó ń dúró nígbà tí ẹbí ará ọ̀rẹ́ àtàwọn tá a fọkàn tọ́ nígbà tí àwọn olùfọkàn tán tí wọ́n sọ pé ó ti tán èyí táwọn ṣe é tó ọba tó ń dúró ní gbogbo gbà ẹ ṣeun bàbá àgbàlagbà èyí náà láti fi yín ṣíde ètò Ìjíròrò Òwúrọ̀ lówùúrọ̀ yìí ní iléeṣẹ́ Startimes Television Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ìgbé ayé èyí tó rẹwà àti wá ń gbàládùra láàárọ̀ yìí wípé ayé wa yóò máa rẹwà ní láṣẹ Allahu Rabbi
àtúnkí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo ibi tẹ́ ti ń wò wá ẹ ṣé ẹ kú ọwọ́ ìfẹ́ tẹ́ ń nà sí wa lọ́lọ́kan òjọ̀kan àwa náà nífẹ̀ẹ́ yín ní gbogbo ìgbà ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa Yetunde Adeyemo lórúkọ tèmi ayọ̀ ń gbénú bẹ́ẹ̀ bá rí mi lóde bẹ́ẹ̀ pè mí bẹ́ẹ̀ dédé ara mi náà ló ṣe o ọmọ wọn lóńdó ni mí Oǹdó Òkè Àgbẹ̀ Àkókò nílé bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ Àgbógbómọ̀jà ọmọ àtòrí ìlẹ̀kẹ̀ dólùkọ Ọ̀yọ́ ọmọ méjì káyé ẹ̀nà bí ọkọ àyà wọn ló mú Èkìtì ó yá ẹ mú jókòó lónìí ẹ mú towó ẹ mú tọmọ ẹ mú tàìkú bàbá balẹ̀ ọ̀rọ̀ ká tún jọ rìnrìn àjò ètò yìí lẹ́kùnrẹ́rẹ́ from start to finish bẹ́ẹ̀ni bàjíjọ máa mú ni from start to finish ẹ máa bá wa bọ̀. ó ṣe wọ́n kejì mi ẹ̀yin ará dé tí ẹ ti darapọ̀ mọ́ wa lẹ́ni asúnkìyín náà ni pé ẹ ṣeun gan ni tẹ̀ ń darapọ̀ mọ́ wa lọ́pọ̀lọpọ̀ ìgbà àlejò wa tàjọ máa sọ̀rọ̀ lẹ́ni náà wọn náà wà ń kalẹ̀ wọn wà ń digbí gbajúgbajà ni wọ́n onímọ̀ ni wọ́n eléré ni wọ́n wọ́n ń ṣe ribiribi wọ́n ń ṣe ribiribi èmi tẹ̀ máa ń pè wọ́n lórúkọ kan ògbóǹtarìgì ìkan lára àwọn ògbóǹtarìgì ilẹ̀ wa náà ni wọ́n bàbá wa ẹ káàbọ̀ sórí ètò sà. ẹ kú lé máa ẹ káàbọ̀ sà yẹsà ẹ rà sà àdúpẹ́ ọwọ́ ilé ń kọ́ ilé wà ó olúwa ṣeun ẹ olúwa ṣeun ṣeun wọn rárá lè ti rí ojú yín tó bá tó àsìkò ẹ máa ṣe àfihàn ara yín fún wọn lẹ́kùnrẹ́rẹ́ ẹ máa ṣàfihàn ara wọn fún yín lẹ́kùnrẹ́rẹ́ àwọn ọmọ kékeré tí a máa fi ṣe wa létí lóòrè ni wọn máa pe àkórí ẹ̀ ní má dín ẹnì kejì rẹ kù kí wọ́n bá lè pọ̀ sí i má dín ẹnì kejì ẹ kù kí wọ́n bá lè pọ̀ sí i ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn máa ń sọ pé má já ẹlòkan bọ́lẹ̀ kí wọ́n bá lè gòkè má dín ẹnì kejì kò dìgbà tó o bá dín ẹnì kejì ẹ kù kí wọ́n tó wọlá fún ẹ kò dìgbà tó o bá dín ẹnì kejì ẹ kù kó tó gbéyìí fún ẹ kò dìgbà tó o bá bẹnu àtẹ́lu gbogbo nǹkan tí ẹnì kejì ẹ lè ṣe kí wọ́n tó ga kí wọ́n tó jẹ́ èèyàn ọ̀pọ̀lọpọ̀ wa lè mọ nǹkan tó máa ń fà á tó yẹ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà bóyá tó bá rí àwọn méjì tọ́jọ́ ń ṣiṣẹ́ kan náà tí àwárí nìkan tó sọ pé lágbájá ń kọ̀ ìrànlẹ́ kò mọ̀ ṣe kúkú wà ń bẹ́ẹ̀ bí tó ti ń dún ramúramù kò mọ̀ ṣe àwa náà là ń kọ́ ó ń dún bí ẹyẹ ń bẹ̀ tó rò pé òun ń ṣe nǹkan gidi. bó la jẹ́ sí ó ń dún bí kinní kò dìgbà tó o bá dín ẹnì kejì ẹ kù kí wọ́n tó pọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó mọ̀ pé àwọn èèyàn kì í mọ kinní yẹn wọ́n máa ń gbàgbọ́ pé bí ẹ táwọn èèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní pọ́n ẹnì kejì wọn lé àwọn máa wálẹ̀ àwọn fẹ́ wálẹ̀ àìlóye tó ni àbí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé ẹni yẹn lé àwọn lórí wọ́n wá máa wá gbogbo ọ̀nà láti rídíkù olóyìnbá ní rídíkù láti tàbùkù wọ́n fẹ́ dìválù ẹ̀ oṣù òyìnbó kan lọ́jọ́ kan pé ò máa rántí òyìnbó yẹn láti tàbùkù bá ẹni yẹn kí àwọn bá lè gboríyìn lukudate a sọ pé lukudate tó tún wá sọ nǹkan kan káwọn bá lè gboríyìn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò dẹ̀ wá mọ̀ wípé ojú ti ọ̀rẹ́ mi lọ́jà lánàá ojú ò tì mí àìní tìjú ni bẹ́ẹ̀ni nítorí pé gbogbo nǹkan tó bá ti bá ojú ó ti bá mú gbogbo nǹkan tó bá ti bá ọ̀rẹ́ ẹ̀ ó ti bá wọ. irú àwọn èèyàn tó tẹ̀ wá ń sọ yẹn ṣọ́ọ̀rẹ́ wa nìyẹn. ọ̀pọ̀lọpọ̀ ló máa ń pera wọn lọ́rẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló máa ń pera wọn lọ́rẹ̀ẹ́. àìláròjinlẹ̀ torí ọjọ́ tí gbogbo wa nílé ayé irú àwọn èèyàn báyẹn tán bá ti mọ̀ pé ògo bọ́lọ́run ṣe ṣe ògo oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run ṣe ògo tiẹ̀ ó ṣe ṣe ògo ẹ̀ ló ṣe dá àwọn àyànmọ́ ògo ẹ̀ ló ṣe dá mọ́ ẹ̀ ọjọ́ táyé irú èèyàn báyẹn bá ti mọ̀ pé àwọn àyànmọ́ ògo mi yẹn àwọn yẹn ni followers mi àwọn yẹn ni fans mi àwọn yẹn náà máa fẹ́ mi wọ́n máa fẹ́ mi dénúdénú tí n bá sọ fẹ́ wọ́n fẹ́ ni tí mo bá tutọ́ wọ́n fẹ́ ni tí n bá sọ nǹkan rọ́bìṣì gan ó máa dàbí nǹkan gidi létí wọn. ṣùgbọ́n nígbà tó bá ti wá bẹ̀rẹ̀ sí ní lọ máa rò pé wọ́n ń gbóríyìn fún ṣó wá dá tó mi ni ṣó lè ṣe tó mi ni ó ti bẹ̀rẹ̀ sí ní jábọ́ díẹ̀díẹ̀ naturally ni torí pé Ọlọ́run ò gọ̀ torí pé Ọlọ́run máa fi yí ẹ pé ṣé bóun tóun ṣe nǹkan báyìí fún ẹ tó mọ yìí nígbà tó Ọlọ́run má wàá jẹ́ kó o ti wá jábọ́ tán
kéèyàn tó wá mọ̀ ohun tí ò dáa tó wá mọ ohun tó ń ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ bá mi fèyí kọ́gbọ́n Àbí nígbà náà látò wá mọ ohun tó ń ṣẹlẹ̀ if you know you know. bẹ́ẹ̀ni If you don't know forget it. know. If you don't know forget it. Alálejò lórí ètò bàbá wa tàbá sọ pé kò dìgbà tí a bá dín ẹnìkan kù káwa tó pọ̀ sí kí ló bá wa túmọ̀ sí kí lẹ rí sí láàrin bí ìṣẹ́jú 2 sí 3. ẹ ṣe atọ́kùn ètò ọlọ́run á máa wà pẹ̀lú yín. Tá bá gẹ́gẹ́ bí ìwà ènìyàn jẹ́ ọlọ́run gangan fúnra wọn sọ pé inú àwọn bàjẹ́ nítorí pé àwọn dá ènìyàn jẹ́ ẹnìkan tó jẹ́ pé ohun tí ọlọ́run dá dáradára ni ṣùgbọ́n nípa ìfẹ́ ti ara ènìyàn á fẹ́ bà ẹnìkan jẹ́ láti gbé ara ẹ̀ ga. Ìwà yìí wá jẹ́ ìwà tó burú gan. Ó ń ṣẹlẹ̀ láàrin ìjọ, ó ń ṣẹlẹ̀ láàrin àdúgbò, ó ń ṣẹlẹ̀ láàrin ìdílé, láàrin ilé sílé, ẹ̀gbọ́n ọmọ ìyá. Ìwà yìí wá jẹ́ ìwà tó burú jáì ni. Torí wípé tí ẹni kékeré tó bá jẹ́ ẹni tó mọ nǹkan ṣe, ó yẹ ká gbárùkù tì. Tá a bá gbárùkù tì ká kin lẹ́yìn, ọmọ yìí bọ́ọ̀lù ló máa gbá, ọmọ yìí orin ló máa kọ. Tá a bá gbìyànjú láti fọwọ́ gbé sókè, ògo wọn náà, ògo ìdílé yẹn náà kò ní parun. Ṣùgbọ́n ó dàbí ẹni tí ọkọ tó níyàwó méjì, tí ọmọ ìyàwó tó jẹ́ òun mọ̀wé, ọmọ ìyálé kò wá mọ̀wé tó bẹ́ẹ̀ tó lọ ṣe àṣàrò gẹ́gẹ́ bí orin tí Orlando kọ nígbà yẹn. Ọmọ bá jẹ tán ló ń gbá bọ́ọ̀lù. Àwọn ìwà báyìí kò tọ̀nà. Ó yẹ ká gbìyànjú láti máa admit ara wa, ká máa bára wa ṣe papọ̀, ká máa já ẹnìkan sílẹ̀, káwa lè ga. Ẹ ṣeun bàbá wa náà ti bá wa túṣu dé sàlẹ̀ pọ̀pọ̀. Wọ́n rántí àṣàrò lẹ́kùn rẹ́gbẹ́rẹ́gbẹ́. Ọmọ ìyálé lọ gbé. Nígbà tó ọmọ tiẹ̀. Ọmọ bá jẹ tán ló ń gbá bọ́ọ̀lù. Ọmọ kan tí kò ń yá àwọn èèyàn. Sórí ọmọ tó dàbí kò mọ nǹkan kan lénìí, kò mọ̀wé, kò brilliant. Ṣé o mọ ètò tọ́lọ́run ní fàáyé ẹ̀? O mọ̀ bí èyí tí ò brilliant yẹn ló yìí máa bọ́ èyí tó brilliant. Èyí tó yẹ pé èyí tó brilliant yẹn ló máa padà ṣẹrú fún. Dáadáa. Fèyí tẹ rò pé ọpọlọ ẹ kò sí nǹkan kan bẹ́ẹ̀. Ṣé bí a ti rí àwọn bàbá wa kan fi ìtàn kan ṣàpèjúwe tó jẹ́ pé ọkùnrin yẹn náà wọ́n ti rò pé kò tẹ̀lé jámọ́ kankan. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ àbúrò whatever gbogbo wọn ṣá wọ́n ti lọ lóyìnbó tipẹ́ lọ́dún tó ti pẹ́ náà ti lọ sọ́hùn. Nígbà tó máa dọ̀hùn, nígbà tó máa ṣẹ̀ṣẹ̀ dọ̀hùn ní kòpẹ́kòpẹ́, iléeṣẹ́ tó dá sílẹ̀, iléeṣẹ́ tiẹ̀ ti wá pẹ̀ka, iléeṣẹ́ ló gbé lọ sọ́hùn ló ṣe gbogbo nǹkan. Àwọn tó ti lógún ọdún lọ́hùn á tún máa gbà wọ́n síṣẹ́. Iléeṣẹ́ ló gbòtẹ́ẹ̀lì fún, ló ṣe everything, ló ṣe gbogbo ẹ̀ fún. Nígbà tí wọ́n máa débẹ̀, cleaner tó máa wá clean ní hòtẹ́ẹ̀lì yàrá tó sùn sí. Àwọn ẹbí ẹ̀ tó ti wà lọ́hùn tipẹ́tipẹ́. Ṣe ráyé nǹkan tó túmọ̀ sí ni pé kò dìgbà tá a bá bẹ̀rẹ̀ sí ní bá Ọlọ́run ká máa ṣiṣẹ́ Ọlọ́run nínú ayé wa, ká máa gbìyànjú láti já ẹnìkan bọ́ torí pé àwa fẹ́ ga, kò nítumọ̀. Ká bá ṣáà ti ń ṣe dáadáa, ká ṣáà máa ṣe dáadáa. Gbogbo nǹkan tá a bá ti ń ṣe tó bá ti jọmọ́ dáadáa, ọmọ ìyálé ẹ wá lọ pa torí òun ló brilliant, títí ẹ ò brilliant, ó dẹ̀ mú ètò. O tí ìmọ̀ bí ètò fẹ́ pa yẹn ló sì máa fa tiẹ̀ tó ní ó brilliant lọ́wọ́ sókè lọ́jọ́ iwájú nígbà tó bá ti pa. Báwo ló ṣe fẹ́? Torí ọ̀pọ̀lọpọ̀ ló máa ṣe tó máa mú jẹ. Olóore wọn. Ó ti pọ̀ lórí ẹ̀ dà. Ẹbí ìyá wa dàgbà, àwa bẹ̀rẹ̀ sí fẹsẹ̀ gbálẹ̀. Ẹ máa pàtàn wèrè. First overall ló ń ṣe ní primary school. Gbogbo bí tó bá ti wá lọ ń gbàdúrà wọn á máa sọ fún wọn pé ẹ̀yin lè ń ṣe ra yín. Wọ́n á tún wá sọ fún ọmọ yẹn gan pé ìyá ẹ̀ ló wà nídìí ọ̀rọ̀ ẹ̀ kò ní mọ̀ àrò bí àjẹ́ nìyá wọn. Kò ní mọ̀ pé ìkà ìyá wọn ti ṣe. Mami ọ̀nà ẹ̀yin lè ń ṣe mí. Kò ní yé ìyá, kò ní tètè yé. Kò ní yé ọmọ. Abayé jẹ́. Ìkà tó ti ṣe ní láti kékeré
torí pé kẹ́lòmíì má bàa ga ló ń hàntì yín títí dọjọ́ ogbó. Ẹ dákun ọ̀rọ̀ tá à ń sọ náà ni pé kó dígbà tá a bá dí ọmọ ẹlòmíì kù káwa bá lè pọ̀ sí ká tó rí tiwa ṣe lọ́jọ́ ayé. Ẹ jẹ́ ká hùwà rẹ̀ ká hùwà dáadáa. Kádé òkè lọ bàbá wa orin wo lẹ fẹ́ ká lọ wò lé ká fi fẹsẹ̀ rajó nílé bóyá orin tẹ́ ó ṣeé ṣe kó jẹ́ orin tẹ́ nífẹ̀ẹ́ sí ó ṣeé ṣe kó jẹ́ orin tiyín ó ṣeé ṣe kó jẹ́ nǹkan kan. Orin King Sunny Adé, the merciful God. Bàbá ní ká lọ wo orin bá mi àgbà King Sunny Adé ká fi ẹsẹ̀ rajó lé the merciful God. Tí a bá padà dé gbogbo nǹkan tẹ́ fẹ́ mọ̀ nípa bàbá wa tó jókòó yìí gbogbo ẹ̀ náà lè máa mọ̀ ẹ kú kalẹ̀ á padà. Ètò Ijiroro Owuro ló tún gbòde. Ètò yìí lọ ní ìlàjú ilé ìkí yìí káàbọ̀ kí n máa fi kí ní pé ẹ̀kú àmójúbà. Ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé. Ètò Ijiroro Owuro. ètò yìí lọ ìlàjú ṣẹ́gbọ́. Gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀. Gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. Most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti ọ̀fà society. Pẹ̀lú Ola Onabajo lórí Startimes Television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Yorùbá sí ẹ máa yí kò rẹ o ẹ máa wo Startimes. Lẹ́ṣin wa lórí Startimes Television Yorùbá tí fún àǹfààní ẹ̀jẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa orúkọ tèmi Ola Onabajo bẹ́ẹ̀ dẹ̀rí kejì náà wà ń kalẹ̀ Yetunde Adeyemo. ìkejì mi. ó pọ̀ yẹ́yẹ́ ó pọ̀ gbogbo yàrá lé bí a ti ń sọ̀rọ̀ lọ bàbá wa tí àwọn náà gbà wá nímọ̀ràn kó tó di pé a lọ sí òkè lọ́rùn náà ṣì wà ń kalẹ̀ wọn àdìgbì àlejò wa pàtàkì bàbá wa ẹ kú kalẹ̀ lórí ètò sà ìrora sà ẹ kú ojúmọ́ ẹ ṣeun máa ọ lẹ́sà Ọlọ́run á máa gbọ́wọ́ yín sókè o àmín o iléeṣẹ́ yìí náà á máa gòkè o àmín o àmín Ọlọ́run àwọn alẹ́ ti rí ojú yín báwa ṣe àfihàn ara yín lẹ́kùnrẹ́rẹ́ orúkọ yín bí ọmọ bíbí ìlú tẹ́ jẹ́. Orúkọ mi ni Gbenga Beke láti Òkìtìpupa. bàbá ọkọ mi lùkàlùkà mo ti gbóhùn yẹn ó ṣọwọ́ ẹ̀ lè ní ó kún bàbá ọkọ lùkà ó ṣọwọ́ ẹ̀ lè ní ìyá ayùn lẹ́nu mi yàtọ̀ ìyá ayùn lẹ́nu ẹ lè ní. Ayàn. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan ẹ ṣeun ma ẹ̀rọ àṣà ó ṣọwọ́ ẹ̀ lè ní. ṣọwọ́ mi ṣọwọ́ mi thumbs ó up gbé fún ẹ. thumbs up. Ó dáa bàbá wa irúfẹ́ àwọn iṣẹ́ wo lẹ máa ń ṣe gbogbo iṣẹ́ tẹ máa ń ṣe pápátá. Àwọn iṣẹ́ tí mò ń ṣe mo wà into production lórí orin gospel mo máa ń kọ́ àwọn èèyàn láti lo instrument bíi guitar saxophone keyboard then mo dẹ̀ tún máa ń kọrin orin ẹ̀mí mo ti bẹ̀rẹ̀ ọjọ́ ti pẹ́ díẹ̀ tí mo ń kọrin láti ọmọ kékeré ni a máa lọ síbẹ̀ ẹ̀ ń kọrin ẹ̀ ń kọ́ àwọn èèyàn bọ́n ṣe ń lo orin instrument máa ń kọ́ wọn ní instrument jìtá keyboard gbogbo ẹ̀. àwa yá. irúfẹ́ iṣẹ́ mi ò lẹ tún ṣe lẹ́yìn mo tó jẹ́ ẹni tó máa ń tẹ̀wé iṣẹ́ àtẹ̀wé printer máa ń tẹ̀wé. ṣe iṣẹ́ tẹ̀ ìpìlẹ̀ kan ní àárọ̀ ọjọ́ yìí ni àbí ẹ̀yàbá. mo kọ́ láti typewriter láti kọ́kọ́ bẹ̀rẹ̀ láti typewriter gba ASD column LKJ láti typewriter ìgbà tó dẹ̀ ya akọ́ṣẹ́ láti máa tún àwọn bíi typewriter gestetner àwọn printer àwọn rolling machine náà pè ń gbà yẹn iṣẹ́ yẹn la kọ́kọ́ bẹ̀rẹ̀ ìgbà tá à ń lọ sí school ìgbà yẹn la fi ń kọ́ ìgbà tá a wà ní secondary school máa tún àwọn kọ́ iṣẹ́ yẹn tá a bá ti dé láti school à lọ máa kọ́ lọ́dọ̀ ọkọ ẹ̀gbọ́n mi nílé Ifẹ̀ ìgbà yẹn náà díẹ̀ ìgbà tó dẹ̀ yá a máa ṣe adding machine ìgbà yẹn a máa bá àwọn báǹkì tún adding machine ṣe ìgbà yẹn kò tí ì sí bẹ́ẹ̀ sí kọ̀ǹpútà láyé ìgbà yẹn ìgbà tó dẹ̀ yá a bẹ̀rẹ̀ sí a máa ń ṣe typesetting lẹ́yìn typesetting ká tó bẹ̀rẹ̀ offset printing
kí ó tó di eléyìí tí wọ́n fi kọ̀ǹpútà ṣe ń sìn ibi tí a ti bẹ̀rẹ̀ nígbà yẹn nìyẹn. Colonel KJ. Ṣé àtìgbà ilẹ̀ ti wá ní ìmọ̀ nípa printing iṣẹ́ kátẹ̀wé? Mo gbà yẹn náà mo ń fojú sí gbà yẹn tí mo fi ní ìmọ̀ nípa kí n tó lọ tó kọ́ kọ̀ǹpútà graphics art tó ń pè ní desktop publishing. Ta fi ń design, ta bá design then a ṣe plate, then from plate to impression a bẹ̀rẹ̀ sí í ṣe nígbà yẹn. Ó dà ẹja gbé ìyẹn náà sí ẹgbẹ́ kan tí àsìkò bá gbà wá láàyè a ṣì ń bọ̀ wá sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ ní ẹ jẹ́ olórin ẹ̀mí. Bẹ́ẹ̀ni. Láti wá wúlẹ̀ sí wa nídìí iṣẹ́ orin ẹ̀mí ó ti tọ́dún mélòó? Ó ti lé lọ́gbọ̀n ọdún sẹ́yìn. Over 30 years. Over 30 years. At last mo ti ń ṣe orin as far as 1984 nígbà tá a ti wà ní church láti 84. 1984. That's about we're going to 40 years. Láti ṣe kẹ́lẹ́ bẹ́ẹ̀ tẹ́tí ń kọrin. Àwọn kan náà ṣẹ̀ṣẹ̀ náà fẹ́ ṣe bẹ̀rẹ̀ léwe. Léwe pàmpárí. Ìgbà àwọn èèyàn ló mọ̀ pé ojú wàhálà ló kó rẹ̀. Onídìí àti máa pòwe. Mo ní àwọn kan ṣé ìwọ ni àwọn ní ọlọ́pàá o. Àǹtí mi ló jẹ́ ṣùgbọ́n ètò ìjíròrò òwúrọ̀ ti fi àyè sílẹ̀. Wọ́n ní ọlọ́pàá o àwọn ní àgbà ọ̀nà ṣẹ̀ṣẹ̀ sọ amúkun àgbà ọ̀nà yẹn sọ. Mélòó náà ló fi jù mí lọ? Ṣé mo sọ fún ẹ pé wọ́n mú bá mi? Mélòó náà ló fi jù mí lọ? Bàbá wa ẹkú kalẹ̀ lórí ètò jàre. Ẹkú àtótónu. Láti 1984 lẹ́tí bá rẹ nídìí iṣẹ́ orin ẹ̀mí kí ló ṣe ṣẹlẹ̀? Nígbà yẹn inú kwaya láti bẹ̀rẹ̀ ní church nílé Ifẹ̀ láti bẹ̀rẹ̀ kwaya. Gbà yẹn aṣáà ń kọrin mo ń lo àkóbá. Gbà tí a ń lo àgbàmọ́lẹ̀ gbà tó yá mo bẹ̀rẹ̀ sí play bass guitar gbà tó tún yá mo tún ń ta guitar. But gbà tí mo wá rí wípé a máa ń back àwọn èèyàn láti máa play instrument ni mo wá wò pé mo dẹ̀ lóhùn o ó yẹ kí n máa kọ́ màá wá gbé guitar náà lé màá wá máa play màá máa dọ́gbọ́n fi cassette màá máa fi rìkọ́ọ̀dù iṣẹ́ yẹn. But gbà tó wá yá ṣá tí mo wá sí Èkó bíi 32 years again mo wá bẹ́ẹ̀ ni a fi ń bẹ̀rẹ̀ fi record a bá ń play bá tẹ cassette bá a máa fi record ẹ̀. Ọgbà tó wá yá ṣáta wá sẹ́kọ̀ọ́ mo wá ní pé mo wá ń tẹ̀lé mo wá fẹ́ ṣe rẹ́kọ̀dù ńgbà yẹn torí mo máa ń lọ church tí mo wà Celestial Church of Christ ní church yẹn mo wá fẹ́ ṣe album tèmi mo ṣáà gbìyànjú láti fún ọ̀rẹ́ mi kan báyìí tí ó máa ń mú mi lọ sí studio láti lọ máa báàkì orin nígbà yẹn Julie King náà tí Julie King ọ̀rẹ́ mi ní àjọ one church Julius Olagoro yẹn ń pè Julie King mo wá máa tẹ̀lé lọ studio gbà mí à lọ dẹ́kà bá lọ dẹ́kà ńgbà yẹn màá ṣe backup akọrin bọ̀ tó wá yá sá mo wá jẹ́ kí n ṣe tèmi kí n ṣe album tèmi owó tó dẹ̀ máa ná mi gbà yẹn owó dẹ́ka ń gbà yẹn just 2,000 naira láti dẹ́ẹ̀kì ní for 8 hours studio session is 8 hours ní that is 6 to 6 láti 10 to 6 ní studio hour lálẹ́ gbà yẹn ọ̀rẹ́ mi wá mo ṣáà try pé kí n ṣe mo wá rí i pé kí ni máa cost mi lówó kò dẹ̀ fi bẹ́ẹ̀ sówó mo wá wò kí ni kí n ṣe Kọ́lá Ògúnkọ̀yà ọ̀rẹ́ mi náà ni. Bàbá wa Kọ́lá Ògúnkọ̀yà olórin kan náà fàmí ní rúmú rẹ̀ fàmí ní ọ̀rẹ́ mi ni ó wá ní ọ̀rẹ́ mi ṣe wá lọ sí studio tó jẹ́ digital ni mo ṣe wá sí digital ńgbà yẹn nìyẹn mo wá. ṣé digital ti wà ńgbà yẹn. Ó ti wà náà ní around 1990 ó ṣe wà àwọn kò wọ́n ẹgbà yẹn kò tí ẹ tascan náà ló ń gbà yẹn kò tí ì sí pé à ń kọrin sórí VST kọ̀ǹpútà báyìí ó lè jẹ́ késẹ́ẹ̀tì òun la máa fi ṣe multitrack but àwọn dẹ́kà àwọn ní multitrack analog ni but késẹ́ẹ̀tì nígbà yẹn ọ̀rẹ́ mi kan ṣáà wá fún mi ní késẹ́ẹ̀tì C90 ni àwa fi C90 yẹn òun ni mo wá fi ṣe multitrack nígbà yẹn mo ṣáà kọrin nígbà yẹn mo ṣe rẹ́kọ̀dù yẹn jáde nígbà yẹn mo pè Marvelous
that was 1992. Track mi lè Marvelous ó ti track tó wà níbẹ̀ tó bí mẹ́ta mẹ́rin mo ṣe Marvel mo pè ní ṣe Jésù nímọ́lẹ̀ ayé there's time for everything. Ìkẹta bá mi yin baba lógo, then ọpẹ́ bá mi yin baba ọ̀run, bí track mẹ́rin ni album yẹn ní kẹsẹ̀tì yẹn ní side A and B ní ayé ìgbà kò tí ì sí CD nígbà yẹn. Nígbà tí mo dẹ̀ ṣe yẹn a ṣe challenge oríṣiríṣi ààrẹ ní àti ta èmi náà ni wọ́n máa mọ̀ pọ̀ ni èmi ni printer èmi ni producer èmi ni composer èmi ni print èmi ni mo èmi ni mo ṣe èmi na graphic designer wọ́n máa mọ̀ pọ̀ ni a ṣe ń gbà yẹn. Lẹ́yìn yẹn kọ́ lẹ́yìn tí yẹn náà mo tó ṣe record pé mo pè ní The Great Message kásẹ̀tì ní 1990 kí ni yẹn bóyá bíi 1996 ṣá ìyẹn jáde ó jáde 92 96 gbàtó tó yá ìkẹta mo tó pè ní Holiness mímọ́ lọ́lọ́run ìyẹn bóyá ìyẹn náà bóyá 98. ẹ ti mojú ọ̀nà ńgbà yẹn. lẹ́yìn yẹn mo ṣe Holiness mo wá ṣe Praises tó jẹ́ Praise and Worship ní lẹ́yìn ìgbà yẹn náà ìkarùn tí máa ṣe náà ni mo ṣe tribute to Baba Sala torí Baba Sala jẹ́ àbúrò màmá mi. 2000 kìíní. Tribute to ìyẹn 2018 ni mo ṣe but Praises yẹn ọjọ́ tí Gbenga Adeyemo kú lọ́dún yẹn ni mo ṣe rẹ́kọ̀dù yẹn gbà yẹn tí mo pe gbà yẹn fi ọpẹ́ fún Ọlọ́run wa ẹ̀yin gbogbo àgbáyé but the last one tí mo wá ṣe tó jẹ́ kẹfà ń sìn yẹn ni mo pè ní His Majesty Kábíyèsí. Ọdún wo lẹ gbé yẹn jáde? Mo ṣe gbé jáde last year November. ẹ ṣì ń ṣorin náà. mo ṣe ń ṣorin. Èwo lẹ fẹ́ kọ fún wa, èwo náà fẹ́ kọ fún wa nínú gbogbo. bá fẹ́ jẹ gbádùn ètò. ẹ jẹ́ ká kọ tàkọ́kọ́ Jésù nímọ́lẹ̀ ayé mi. Jésù nímọ́lẹ̀ ayé wa, ìmọ́lẹ̀ tó ń tàn sókùnkùn ayé wa, bí mọ́lẹ̀ bá dé òkùnkùn á paradà. Jésù nímọ́lẹ̀ ayé wa, Jésù nímọ́lẹ̀ ayé wa, ìmọ́lẹ̀ tó ń tàn sókùnkùn ayé wa, bí mọ́lẹ̀ bá dé òkùnkùn á paradà. Ọ̀rẹ́ wa tọ́ o ẹ wá wo ṣẹ́ Jehovah, aboyún bí wẹ́rẹ́ o àwọn àgàn ń dọ́lọ́mọ, kì máa ń ṣe mímọ̀ ṣe wá tí bàbá lókè ni, ẹ bá wa fògo fún ìyìn ló yẹ bàbá. Jésù o Jésù nímọ́lẹ̀ ayé wa, Jésù nímọ́lẹ̀ ayé wa, ìmọ́lẹ̀ tó ń tàn sókùnkùn ayé wa, bí mọ́lẹ̀ bá dé òkùnkùn á paradà. Bẹ́ẹ̀ ni tí mọ́lẹ̀ bá dé òkùnkùn á paradà nínú tíráàkì yẹn alákọ̀ọ́kọ́ nìyẹn. Bẹ́ẹ̀ ni tó jẹ́ alákọ̀ọ́kọ́ ní 1992 yẹn. 1992 tí mo pè Marvelous. ìyanu. Nítorí àsìkò wa báyìí sí èyí tó last tẹ́gbẹ́ jáde yẹn náà 2022 yẹn gbogbo ẹ̀ ní 2 lẹ́yìn yẹn. tíráàkì èló lè kí ni àkórí yẹn. àkórí Holiness ẹ tí mo pè ní His Majesty Kábíyèsí. tíráàkì mélòó lòun ní. mẹ́rin náà ló ní. CD lòun kì í ṣe CD ni a CD ayé ti bọ́ sáyé dígítà ni bẹ́ẹ̀ ni CD ni. ṣe ẹyẹ àwọn tíráàkì tó wà ní. Olùtùnú Kábíyèsí medley ni àkọ́kọ́ yẹn then lẹ́yìn yẹn títóbi lọ́lọ́run and then He's calling you. What shall we profit a man that gains the whole world and loses or her soul? He's calling you. Ó yá ìwé lẹ fẹ́ kọ fún wa nínú. Olùtùnú ti dé wọnú ilé mi wá, èmi ti ṣoríire bàbá ló sọ fún mi. Olùtùnú ti dé wọnú ilé mi wá láti wá bá mi ṣeré. Olùtùnú ti dé wọnú ilé mi wá, èmi ti ṣoríire
bàbá ló sọ fún mi olótùnú ti dé wọdún ilé mi wá láti wá bá mi ṣeré. Láti wá bá wa ṣeré. Olùtùnú. Ọ̀rọ̀ ńlá ni o. Bẹ́ẹ̀ ni. Kí ni ìmísí tẹ receive ló fún orin? Ìmísí tí mo nípa orin. Nípa orin yẹn. Orin ìtùnú yẹn. Torí bí ayé ṣe rí bí especially Nàìjíríà tá a wà yìí because oríṣiríṣi ìdààmú ló pọ̀ káàkiri láti gbogbo àgbáyé tó pé ọdún kí lọ́dún yẹn 2002 kọ́ ni. Títàn kọrin ilé ẹ̀kọ́ 2022 torí mo fẹ́ ní ṣé ayé ti rí báyìí náà gbà yín lọ. ayé náà ò yí padà bọ̀tọ́kọ̀ ń rí ni ayé ò yí padà tí mo wá rí wípé ìdààmú pọ̀ lọ́tún lósì Ọlọ́run nìkan òun ló lè bá wa ṣe o òun ló lè mú inú wa dùn òun ló lè mú ọkàn wa balẹ̀ òun ni mo fi pè ní olùtùnú tó lùtùnú bá ti dé sáàárín wa tó bá wa bá wa ṣeré àárín wípé a tún wà nínú ara balẹ̀ àwa balẹ̀ bí inspiration tí mo rí náà ní inspiration ti wá nìyẹn. Ẹ kú iṣẹ́ takuntakun a tó fẹ́ dé òkè lọ́hùn náà lẹ́ẹ̀kan sí i orin wo lẹ tó fẹ́ ká lọ wò ó nílé ká fẹsẹ̀ rájò ṣé ẹ̀yin ò tí láǹfààní láti ṣe fídíò kankan? Mo ti ṣeré nígbà kan lórí Marvelous yẹn but ayé VHS kò sí lórí YouTube. Kò sí but eléyìí sìn báyìí tuntun tí mo ṣe yìí ni mo fẹ́ ṣe fídíò ẹ̀ but tán bá wo audio mà tán bá rí Bishop Gbenga Beke wọ́n á rí bẹ́ẹ̀ but ó short. Ẹ dárúkọ orin kan bẹ́ẹ̀ ṣe fún wa ní KSA lẹ́ǹkan yẹn tún fún wa ní orúkọ olórin mi ta la tún lè lò Ìsọ̀ní Adé náà la tún lè gbádùn bàbá jẹ́ Orísun ìyè ọba aláṣẹ Jésù mo bẹ̀ ọ́ jẹ́ kí n rówó ìkórè san. dádì màmá mi rí kí gan. ìyàwó ìkórè ni wá. Ó dáa bàbá ní ká lọ sàn ní King Sunny Adé lẹ́ẹ̀kan sí wọn ní Orísun ìyè ká fi fẹsẹ̀ rájò ńlé lábá padà dé ká wá tẹ̀síwájú ní ọ̀rọ̀ tá a sọ pẹ̀lú bàbá wa ẹ kú kalẹ̀ àwọn. Ẹ káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Startimes Television Yorùbá tìyín àwa tí bàbá wa Gbenga Beke. Ṣé Gbenga Beke ṣé òun ni stage name ni? Orúkọ bàbá mi náà ni Beke yẹn náà. Beke. Gbenga Beke. Bùdá bàbá wa ń sọ ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ orin ẹ̀mí bó ṣe bẹ̀rẹ̀ ẹni ẹ̀ tún ń kọ́ àwọn èèyàn ní àǹfọ̀n fèrè à ń tẹ piano kí lẹ tún ṣe bára yín nídìí yẹn. Lára nípa ẹ̀kọ́ tá a kọ́ ní church tẹ́ fi mú professionally ni mo lọ kọ́ náà ní school lọ ṣe diploma lórí music. Wow. Ẹ wá lọ major ní instruments. Mo guitar as my major instrument then saxophone as minor. Okay. Bí ẹ lẹ gbà tẹ́ ṣe tán ẹ wá wò pé kẹ́ mo wá ń wò pé kí kókó máa kọ́ àwọn èèyàn ní church kẹ́ máa build àwọn choir. Ìyẹn ni mo tún máa ń ṣe. Then àwọn school mi wà tó jẹ́ pé bí àwọn secondary school wọ́n lè pè wá pé wọ́n need music teacher kàkà bẹ́ẹ̀ a máa ń ṣe. Then mo dẹ̀ ní school tọ̀dọ̀ tèmi náà ti máa ń kọ́ wọn yàn nínú ṣọ́ọ̀bù tí mo ti ń ṣiṣẹ́. Ọ́fíìsì mi bẹ́ẹ̀ ni ilé ajé nìyẹn láwọn èèyàn dẹ̀ ń gbórí wọlé wọ́n dẹ̀ ń sanwó àbí dandan. À ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run á máa ràn gbogbo wa lọ́wọ́. Àmín Ọlọ́run. Iṣẹ́ orin ẹ̀mí kí ni àwọn tẹ̀sí bá pàdé ńbẹ̀ bóyá tá a lè pè ní àdójúkọ fún yín títí dé ní. Àdójúkọ tí mo máa ń ní ni wípé àwọn èèyàn máa ń ṣe lára mi. Ìmísí yẹn pọ̀. Kì í ṣe pé ìmísí pọ̀ ó dàbí irin tí a bá gbé irin sínú iná èèyàn máa pass through a lot of challenges nígbésí ayé ènìyàn èmi ò dẹ̀ kì í kà sí because tí n bá ń kà sí
èèyàn ò ní níbi tó ń lọ. bẹ́ẹ̀ni. But àwọn àdójúkọ nípa pé ká rí èèyàn ràn yàn lọ́wọ́, àwọn tó tún jẹ́ olówó gan-an tó bá yẹ kán tó máa ràn yàn lọ́wọ́ á tún ní big man ìwọ nìkan ló ń ṣe producer, ìwọ ni marketer, ìwọ ló máa lọ rédíò, ìwọ ló máa lọ tẹlifíṣàn, pé bó ló ti ń rówó yìí. Wọn ò dẹ̀ mọ̀ pé àánú ni Ọlọ́run gbà. To the extent ìgbà kan tí mo ṣe launching, mo pe gbogbo àwọn èèyàn pé kán wá, wọn ò wá. Láwọn tá a jọ ń ṣe chọ́ọ̀chì gan-an wọn ò wá. Tí mo wà dumbfounded. But at last mo ṣe nǹkan mi torí pé Ọlọ́run kì í fail. Bẹ́ẹ̀ni. Ó ní mo fi máa rántí orin bàbá mi kan, Sunny Okoso. Orin yẹn praise and worship ni. Ó ní I have a God who never fail. I have a God who never fail. I have a God who never fail. My Lord never fail. Jesus never fail. Forevermore. Ọlọ́run kì í kú. Kì dẹ̀ ń ṣèlérí ẹ̀ kó má mú ṣẹ. Dẹ́ orin ìjọ kan náà wà, ó ní ó kì í ṣe lérí rẹ̀ láì mú ṣẹ rántí ilé rírẹ́ tó ṣe. Ó kì í ṣe lérí rẹ̀ láì mú ṣẹ rántí ilé rírẹ́ tó ṣe. Téèyàn bá jẹ́ ọmọ májẹ̀mú, ọ̀tá máa gbógun lọ́tọ̀, á máa gbógun lósì, ṣùgbọ́n kò ní kà á sí. Tó téèyàn bá kà á sí, just like a computer and virus, when the program is running, definitely the virus is automatically running pẹ̀lú ẹ̀ ní a máa bá ṣiṣẹ́, because tí virus yẹn bá ti lọ pọ̀ jù ó fẹ́ bà ayé kọ̀ǹpútà jẹ́ ni. Ṣùgbọ́n èèyàn wá ọ̀nà àbáyọ láti dúró nínú ìgbàgbọ́, láti dúró wípé ó ti wù kó rí mo máa ṣàṣeyọrí, because èèyàn ti ní ìpinnu pẹ̀lú Ọlọ́run. Èmi ò kì í ka pé challenge, kò sí nǹkan kan téèyàn bá máa ga láyé àrídàmú, ogun ìdílé á ṣe, ogun ọ̀tá, ogun ìjọ, ogun gbogbo, but èmi ò kì í ka gbogbo wọ̀nyẹn sí. Mo gba Ọlọ́run gbọ́ pé ó kì í ṣe lérí rẹ̀ láì mú ṣẹ rántí ilé rírẹ́ tó ṣe. Ọlọ́run aláàánú ni. Aláàánú lọ́lọ́run. Aláàánú lọ́lọ́run. Bàbá wa ṣe lè rántí ọjọ́ kan ṣùgbọ́n tínú yín dùn jù nídìí iṣẹ́ orin ẹ̀mí yìí? Ọjọ́ tí inú mi dùn jù, lára àwọn challenge yẹn náà ló tún mú inú mi dùn. Mo kó késẹ́ẹ̀tì CD lọ sí church kan. Nígbà tí mo wá dé church yẹn, ọ̀rẹ́ mi tá a jọ ń jórúkọ kan, òun ló jẹ́ alátakò mi. Alàgbà jókòó báyìí, òun náà jókòó báyìí. Wọ́n wá ní Mr. Gbenga, ẹ̀ẹ́dẹ̀ bá mi, mo fẹ́ rí olùsọ ni. Ló wá ní mi ò lè rí olùsọ o. Mo wá ní Ọlọ́run wọ́n wá parí service, gbogbo èèyàn ti tò jáde, wọ́n ti ń lọ. Mo wá lọ bá olùsọ àgùntàn yẹn, mo ní bàbá, mo ní olùsọ, ṣé mo ní mo fẹ́ ta CD ní church, ẹ ní ẹ fún mi láyè, tí ẹ fẹ́ kí n jẹun ni. Ló wá ní wọ́n tó fún un. Ó dẹ̀ dá gbogbo church dúró, àwọn tó wà ní wọn tó ní kí gbogbo wọn dúró. Ó bẹ̀rẹ̀ sí ta CD yẹn pátápátá, kò kó ẹyọ kan, because inú mi so dùn, because mo ta kọjá nǹkan tí mo lérò. Wọ́n bá sọ́nù church gan, ó ṣeé ṣe ká má rí ní dìde. Ọ̀tọ̀ lòun sọ òṣìṣẹ́ ìyanu yẹn lọ́jọ́ yẹn. Ọ̀rẹ́ mi yẹn wá ń sọ pé mi ì dẹ̀ wá kí n wá san ìdá mẹ́wàá fún un. Mo ní ìwọ ni Mẹsẹ́dẹ́kì ọba Salem, ìwọ ni Abraham san ìdá mẹ́wàá fún lọ́jọ́ yẹn. Mo ní kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀. Ìwọ dẹ̀ ní ìwà ìka tó wù ló dire. Bẹ́ẹ̀ ni. Ìyẹn ọjọ́ yẹn inú mi sọ dùn, torí pé mo fẹ́ bá ìjákulẹ̀ pàdé, but Ọlọ́run kò gbà fún wọn. Ọlọ́run gbà, inú mi sọ dùn. Kò kó ẹyọ kan báyìí. Ẹnìkan wá béèrè lọ́wọ́ mi pé ọṣẹ wo ló wọ òwe wá síbí? Mo ní ṣé ẹ mọ iye CD tí mo kó wá ni tẹ́ fi ń béèrè pé ọṣẹ wo ni mo wọ̀ wá bí? So inú mi sọ dùn, ayọ̀ mi kún then àti pé ọjọ́ yẹn jẹ́ ọjọ́ ayọ̀
lẹ́yìn àti pé ẹ̀yin èèyàn wọ̀nyí náà ẹ̀yin lẹ tó múnú mi dùn tẹ́ ẹ̀ jẹ́ kí n kàn dàbí aláìsí because ayé tá a wà yìí àwọn tó ń kọrin láwọn ọmọ tó tiẹ̀ láwọn ṣẹ̀ bẹ̀rẹ̀ production tó ń ṣe kínní tá máa ma ṣe gàràgàràgàràgàrà wọn ò fi bẹ́ẹ̀ mọ kankan ṣùgbọ́n ibi táyé já sí ó ń gbé wọn sókè bíi pé àwọn náà wà lójú ẹ̀. inú mi wá máa ń dùn fún owó ẹ̀yin tẹ́ máa ń gbéyàn wá sórí ètò pé ẹ jẹ́ ká gbọ́ yín káyé máa wá yín ọlọ́run á dẹ̀ máa tún tèyín ṣe iléeṣẹ́ yìí náà ó máa gòkè ní gbogbo ọ̀nà tẹ́ ẹ wà àwọn tí ò gbọ́ yín á bẹ̀rẹ̀ sí máa gbọ́ yín ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ wà ń bí náà mo sọ pé láṣẹ ni o àṣẹ ọlọ́run ni iléeṣẹ́ ẹ̀ máa gòkè ní àtẹ̀yìn àti gbogbo wa ọ̀rọ̀ wa dayọ̀ Jésù Olúwa wa àmín Jésù. bàbá wa iṣẹ́ printing tẹ̀ ń ṣe yìí ṣé ẹ̀ ń ṣe dojúdojú kí ni kò ṣe ń pa iṣẹ́ orin àti tútọ̀ lára. kò lè pa lára ẹni tí kì í dájọ́ kò lè kájọ. bẹ́ẹ̀ni kò ṣeé ṣe. tí tán bá ní déètì most of iṣẹ́ printing ó máa ní déètì a fẹ́ ṣèkórè a fẹ́ ṣayẹyẹ a fẹ́ ṣègbéyàwó ó máa ń lọ́jọ́ kò pa gbogbo ẹ̀ lára gbogbo ẹ̀ iṣẹ́ àti náà ni àti printing o àti orin o àti ti chọ́ọ̀chì náà o ìkankan náà ni kò pa lára. kò pa lára ó túmọ̀ sí pé kálukú ti ní ọjọ́ tiẹ̀. ó ti ní ọjọ́ tiẹ̀ ẹni tó fẹ́ ṣèyàwó ẹ̀jẹ̀ ti sùn bẹ́ẹ̀ ni nípa fẹ́ ṣèyàwó bẹ́ẹ̀ ni o ẹni tó fẹ́ ṣe a ti sọ ìjọ tẹ̀dẹ̀ ń lọ kọrin ní àwọn ṣọ́ọ̀ṣì náà bẹ́ẹ̀ ni ṣé tún máa ń kọrin ní àwọn ìrìnìbáde òkú àgbà àwọn jùjú music. a máa ń kọrin bẹ́ẹ̀ ni high life gospel jùjú. gospel jùjú. torí pé mo ti notice pé orin ti yín fẹ́ dàbí orin ìkìlọ̀ bí orin àwọn tó jẹ́ pé wọn kò gbà kó lè òun la ṣe ń wò pé tá a bá pè yín síbi high life ṣe máa lè kíyàn. kíyàn ẹ̀ ń kíyàn. bẹ́ẹ̀ ni kíyàn náà. bàbá wa ní kọ́kọ́ wọ ẹ̀rọ àìpẹ́. a máa kì í délédélé. iṣẹ́ wo ni mo wá gbà. bẹ́ẹ̀ ni a kì í. Ọlọ́run máa ràn yín lọ́wọ́ síwájú sí. Kí ni ibo ni ẹ ti máa ń rí àwọn ìmísí tó dáa láti compose orin tó dáa kí lẹ ṣe máa ń gba ìmísí lọ́dọ̀ tí. bí mo ṣe máa ń gba ìmísí ni atẹ́gùn ló máa ń fún mi ní ìmísí tí atẹ́gùn bá ti ń fẹ́ bá ti ń fẹ́ ìgbọ́rí. ẹ mọ̀ pé ẹlòmíín wà láyé ó gbọ́ ohùn ẹyẹ ẹ̀bùn Ọlọ́run ni but tí atẹ́gùn bá ń fẹ́ afẹ́gùn tó fẹ́ àbí lórí igi kan àbẹ́jọ́kọ̀ síwájú ilé ìmísí á máa wá. tí n bá ń rìn tí mo ń kọjá lọ tí mo ń rìn láàrin àdúgbò àbí táfẹ́fẹ́ yẹn bá ti ń fẹ́ màá máa gbọ́ inspiration yẹn á wá ló ṣe ní kábíyèsí o bàbá kábíyèsí o bàbá kábíyèsí o ẹlẹ́rù nìyíṣẹ́ kábíyèsí o bàbá. bí mo ṣe gbọ́ ẹ̀mí yẹn sọ pé kábíyèsí o bàbá kábíyèsí o bàbá ó wà nù rẹ́kọ̀dì tí mo ṣe olùtùnú yẹn bẹ́ẹ̀ nítorí inspiration máa ń wá through tí n bá rìn lọ àbí tí mo jókòó síbi kan tátẹ́gùn yẹn bá fẹ́ agbe wa àwọn ẹ̀mí àrùwá ṣé nìkan tẹ̀ ń ṣiṣẹ́ lórí lọ́wọ́ báyìí ká máa fìyẹn náà ṣe rounding up nǹkan tá à ń ṣe kábíyèsí náà ni His Majesty náà ló wà nílẹ̀ tí à ń gbìyànjú pé kó túbọ̀ kó jáde síta kí òkìkí yẹn jáde láti ọ̀dọ̀ Ọlọ́run. agbára Ọlọ́run. Ọlọ́run àtìlẹ́yìn á jáde alàgbáyé já lágbára Ọlọ́run. Ẹ kò ṣe takuntakun bóyá kẹ́ bá mi gba àwọn aráalé ní àmọ̀ràn ẹyọ kan tẹ́ mú wá fún wa lórí ètò lẹ́ni ká máa fi yẹn náà dágbére ilé ni. àmọ̀ràn tí mo fẹ́ gba gbogbo aráalé wípé tọ́ ọmọ rẹ kó lè fún ẹ ní ìsinmi kí ká má ṣe jẹ́ ọ̀tá ara wa ká má jẹ́ ọ̀tá ara wa láti kékeré kéèyàn kọ́ ọmọ ẹ̀ àgbàlagbà náà kó má ṣọ̀tá kó má ṣọ̀tá ọmọ ẹ̀ torí ẹlòmíì á ṣe ọ̀tá
fún ọmọ ẹ̀ láti máa sọ̀rọ̀ ọmọ ẹ̀ síta tó bá dẹ̀ ti ń fọ̀rọ̀ lọ èèyàn pé ọmọ mi mú bó ọmọ ń jíjalè ọmọ mi ń ṣe kìnnìkan pé àwọn tẹ́ ń fi lọ gan àwọn ọmọ tí wọ́n gan burú ju ọmọ pásítọ̀ mi gan burú ju ọmọ ìjọ lọ nǹkan tí pásítọ̀ mi nọ́ọ̀sì inú ilé àdáfà àbá ìmọ̀ tó ń nọ́ọ̀sì ilé ojú ti ìta lọ bẹ́ẹ̀ bá dẹ̀ a ti lọ kó sódà mu. bí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún gbogbo ènìyàn ní tọ́ ọmọ rẹ tọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi kó má bàa. dà ẹ ṣe àdúpẹ́ ìbéèrè yìí wá sí mi lọ́kàn àsìkò wá dẹ̀ ti ń sáré bẹ́yà kí n sáré bí yín ná káfíń náà kó ẹsẹ̀ ńlẹ̀ lẹ́nu kí tó bá ní kẹ́ yí nǹkan kan padà nínú ọwọ́ music industry láti bí ọgbọ̀n ọdún tẹ̀tí wà ń bẹ̀ kí ló máa jẹ́ tó bá ní bóyá nǹkan kan tí ò dùn mọ́ yín nínú music industry kékeré yí padà láti bí ọgbọ̀n ọdún sẹ́yìn kí lẹ lè rí yí padà. kò sí nǹkan tí mo lè yí padà ń bẹ̀ náà ni pé nǹkan tí mo ṣe dè mọ́ téèyàn bá fi ń ṣiṣẹ́ ló máa fi di professional kì í ṣe dandan pé kéèyàn kọrin kó máa kí gidigidigidi bọ́ kéèyàn kọrin tó ní inspiration yànnú ló ní kìmì so that kì í ṣe gbogbo èèyàn ló lè máa kọrin pé gidigidigidi irọ́ àwọn orin míì wà tẹ bá ń gbọ́ àwọn ayẹwà ń gbà yẹn tán bá kọrin fún wa àwọn Ṣọlá Rótìmí àwọn àwọn kankan bíi àtayé rọ wá wá ó wá máa mí bẹ̀bẹ̀ gbogbo wa máa lọ fojú sọ́nà o ọ̀rọ̀ ayé máa ń fàdúrà ọ̀rọ̀ Nàìjíríà náà fàdúrà kò sí nǹkan tá a fẹ́ yí padà jù pé ká ṣe nǹkan tá a fẹ́ ṣe ká ṣe bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Nàìjíríà gangan láyé gbogbo àwọn ìlú tó kù kan àwọn ìtókù wọn a máa fara pẹ́ Júpítà. bàbá wa ẹ ṣeun sá a dúpẹ́ Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ síwájú àti síwájú sí níbo ni àwọn aráalé ti lè bá yín pàdé ní orí ẹ̀rọ ayélujára yín Facebook o Instagram o YouTube o gbogbo àwọn tó ṣì náà ọ̀rọ̀ kọta méjì tó fẹ́ báyìí. tó ń bá lọ sórí YouTube Gbenga Beke wọn Gbenga Beke Facebook náà Gbenga Beke náà ni Gbenga Beke Bishop Gbenga Beke Bishop Gbenga Beke ní Instagram TikTok nǹkan ti síbẹ̀ bàbá aláwọn ṣe ń bọ̀ ẹ ti gbìyànjú. ó dà ṣeun àdúpẹ́ ẹ má bá wa ronú sí orin kan tẹ máa fi dágbére tán fún wa pátápátá lórí ètò lẹ́nìí tí a bá ti fẹ́ sọ pé ó dàbọ̀ dìgbà kan méjì mi kúyà ká máa dágbére. ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu bàbá wa Bishop Gbenga Beke a rí i pé ọjọ́ orí ò sọ wọ́n di arúgbó kùjẹ́kùjẹ́ tó jẹ́ pé wọ́n rí nǹkan láti ṣe bí bàbá wa ṣe ń dàgbà sí ni wọ́n relevant sí ni wọ́n ń fi ìmọ̀ kún ìmọ̀ làwọn náà ń gbórí wọlé làwọn náà wà ń bẹ̀ àwọn gangan ló yẹ ká máa kọni fún pé ẹ̀yin bàbá ò sẹ́ńpẹ́ àwọn bàbá ò sẹ́ńpẹ́ àwọn bàbá ò sẹ́ńpẹ́ àwọn bàbá wà ń tàn wọ́n wà ń tàn pé ẹni tó ti sẹ́ńpẹ́ tiẹ̀ ti jóná pé àwọn wà ń tàn a dẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n rí ìmọ̀ wọn wọ́n rí lò sójú náà ohun tó dáa à ń gbà ládùúrà láàárọ̀ yìí pé bàbá wa ọpọlọ yóò ní ìjọba láṣẹ ìkan tí ìwọ wà máa dìmú ni pé kò sí bó ṣe dàgbà tó tí ẹ̀bùn tọ́lọ́run fún ẹ yẹn sàmà ẹ lè rí nǹkan fi ṣe títí tẹ fi máa wọlé ká tẹ fi máa lọ sùn ẹ̀kọ́ tá a kọ́ jù lára bàbá wa Gbenga Beke òun nìyẹn. tó kídùn kó pọ̀ ṣókí báyìí náà ni ọbẹ̀ oge eléyìí náà tá a gbélé yóò tó tọ́lá ẹ̀fẹ̀ bàjẹ́ ẹ̀fàmàlà jẹ́ ẹ̀fìyàn jẹ́ ẹ̀ kó mi. wọ́n ti kó jẹ́ o ká tún fi àdàgbà ètò rọ̀ lápá ọ̀dọ̀ tèmi lówùúrọ̀ yìí ká pàdé lówùúrọ̀ ọ̀la láṣẹ Ọlọ́run ọba ẹnìkan kò ní kú nínú wa o ire báyìí lójú wọn rí ire lójú gbogbo wa máa rí Yetunde Adeyemo Ayọ̀ngbénu lórúkọ tèmi ẹ pàdé mi lórí gbogbo ẹ̀rọ alátagbà mi @ayọ̀ngbénu_alága èjìmí àbáwá kásẹ̀ ètò ńlẹ̀ láàárọ̀ yìí. ó ṣe wọn kejì mi hàn ẹ̀kọ́ àtúntò yàn látàárọ̀ gbogbo yín tí àjọṣe tó tèmi gbogbo yín náà lákì ìpè ẹ̀ ṣeun gan ni ẹ kú ìfọmọnìyàn ṣe ẹ kú ìfẹ́ wa bẹ́ẹ̀ dẹ̀rẹ́ gbogbo eléyìí tí a ti gbọ́ lórí ètò yìí náà jẹ́ ká fi sọ́wọ́ sí náà ká máa fi jẹun Ọlá Onabajo ni mò ń jẹ́ ayálò ẹ̀ṣọ́ ńlá fún mi aláṣàkẹ́ tí ní gbọ̀ngàn tí ò kọ́ mọ̀ tí wọ́n fẹ́ pàdé mi ẹ pàdé mi lórí gbogbo ẹ̀rọ ayélujára mi Onabajo Ọláwálé lórí Facebook lórí Instagram àti Onabajo Ọláwálé náà ni
lórí TikTok Onabajo Ọláwálé. Tó bá jẹ́ Kaftan Television Yorùbá lẹ ti fẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa @Kaftan TV Yorùbá, gbogbo ibi tí ọwọ́jà lè ṣe Startimes decoder tó dé jákèjádò nílé lóko àti lẹ́yìn òde, gbogbo bẹ́ẹ̀ náà ni ọwọ́jà lè ṣe Kaftan Television Yorùbá tó dé. Ẹ tẹ àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́, kẹtẹ àwọn èròǹgbà yín ṣọwọ́, gbogbo ẹ̀ la máa rí tàṣí máa fún yín lésì tó dáa. Ó tó wá di pé àtẹ̀mí àti èkejì mi máa sọ pé àtàyọ̀ lápàdé pẹ̀lú bàbá wa. Bàbá wa yẹ bá a gbé orin yẹn nílẹ̀ báyìí. ẹ ṣe ibi tẹ́ ti bẹ̀rẹ̀, Bẹ́ẹ̀ni. ẹ ṣe ibi tẹ́ bá dé, àdúpẹ́ o Jésù níbi tẹ́ mú wa lọ. Ẹ sólò kékeré kan sí àárín orin yẹn ká fi máa dágbére náà. Ẹ ṣe ẹ sólò fi kékeré sólò kan. sí. ẹ ṣe ibi tẹ́ ti bẹ̀rẹ̀, mo ní ẹ mà ṣe níbi tẹ́ bá dé. Bàbá. Lówùúrọ̀ yìí, lásàlẹ̀ àti nígbà gbogbo, ẹ ṣe ibi tẹ́ bá dé, àdúpẹ́ o Jésù níbi tẹ́ mú wa lọ. Mo ní àdúpẹ́ o Jésù ibi tẹ́ mú wa lọ. Bẹ́ẹ̀ ni gbogbo ibi tẹ́ mú wa lọ pátápátá, ibi ayọ̀ ibi ògo náà ló máa jẹ́. Ẹ jẹ́ àjọ máa juwọ́ sáwọn ará lé pé láyọ̀ láti máa pàdé. láyọ̀ láyọ̀ lémi owó lẹ fún bàbá. Ètò Ijiroro Owuro ló tún gbòde. ètò yìí lọ Lẹ́yìn bá mi lè kí yín káàbọ̀ kí n máa fi kí yín pé ẹ̀kú àmójúbà. Ètò tó kọ́ni lọ́gbọ́n, tó fúnni lóye, ó gbà ṣàlàyé. Ètò Ijiroro Owuro. ètò yìí lọ ìlàjú ṣẹ́gbọ́. Gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀. Gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. Most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú láti ọ̀fà society. Pẹ̀lú Ola Onabajo lórí Kaftan Television Yorùbá, níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Kaftan Television Yorùbá yín ẹ má yí kò ń bẹ́ ọ, ẹ máa wo Kaftan.